wọ́n máa nà wọ́n máa dá wọn mọ́lẹ̀ sí i o. ẹ̀rí nǹkan báyìí ọwọ́ pálábá wọn ṣẹ́gi gbẹ́bọ wọn ṣẹ̀ṣẹ̀ ń gbé ẹbọ ìgbélé tí wọ́n gbé lọ́tẹ̀ yìí ó bù wọ́n lọ́wọ́ eléyìí tí wọ́n gbé lọ́tẹ̀ yìí bù wọ́n lọ́wọ́ ẹ̀rí àwọn community ló pélé wọn lórí yẹn ẹ̀rí ṣẹ́gbọ́n ṣe làmọ́lẹ̀ ṣẹ́gbọ́n ṣe làmọ́lẹ̀ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ kí oníkálukú ohun tó bá mọ̀ ìlànà tó bá wà ẹ jẹ́ kó ṣiṣẹ́ tọ̀ ẹ jẹ́ kó yé dáadáa ẹ jẹ́ kó yé dáadáa pé ìlànà yìí ni mo wà ó dẹ̀ yé mi dáadáa kẹ́ má máa fún àwọn ènìyàn ní ìwọ jẹ kẹ́ má máa dorí àwọn ènìyàn kọ igbó kẹ́ má máa da ìrìn àjò àwọn ènìyàn rú ọ̀pọ̀lọpọ̀ yín tó jẹ́ pé ṣekúṣẹyẹ ni yín kò gbóná kò tún ní àìmọye ìdílé tẹ́ ti bàjẹ́ àìmọye ọkọ àtìyàwó tẹ́ ti kẹ̀yìn wọn síra wọn nígbà ìwọ tó ń sọ pé òun ṣe ẹ̀sìn kan ṣùgbọ́n tó jẹ́ pé o tún ní àwọn nǹkan míì tó ń ṣe lábẹ́lẹ̀ tó bá yá àṣírí àtú bí àṣírí àfáà yìí ṣe tú lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá yá àṣírí àtú ẹ̀rí báyìí àwọn àfáà tó máa ń ba àfáà lójú jẹ́ leléyìí àwọn àfáà tó ń ba Islam jẹ́ leléyìí gbogbo ẹ̀yin àfáà olóòótọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí olóòótọ́ ẹ̀rí báyìí àwọn àfáà tó ń dojú ti mùsùlùmí leléyìí. Only Jesus TV. Dúró kó tó pe ẹni tí o fẹ́ pè kó tó pe ẹni tí o fẹ́ pè a mú kí gbogbo ojú tó wò mí pátápátá èmi náà ni Evangelist Daniel Taiwo Ọlọ́fin Ṣàwó aka Only Jesus tí kan ní Only Jesus TV mo kí wa lọ́pọ̀lọpọ̀ níbi gbogbo bí tí ẹ bá wà pátápátá ní orílẹ̀-èdè yìí Nàìjíríà ní jákèjádò òkè òkun ní United States United Kingdom mo kí gbogbo wa pátápátá ẹ̀yin ti China ẹ̀yin ti India mo kí wa káàkiri àkókò tí a bá wà níbi tí ẹ bá ti ń gbọ́ mi ni mo fi kí wa yóò dára fún wa àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ wo eléyìí tún lágbára òyí tí mo tún mú wá fún wa lónìí ó ní agbára máa fi fídíò yẹn máa padà play fídíò yẹn fún wa ẹ máa wò kó tó dípò àfáà yẹn pẹ̀ ẹni tó fẹ́ pè àmì ẹni tó fẹ́ pè o but gbogbo apáta a máa jọrọ ẹni tó fẹ́ pè wọ́n kí ni mo fẹ́ fàyọ kí ló mú mi gbé fídíò yìí wá kí ni mo fẹ́ fàyọ kí ló mú mi mú fídíò yìí wá mo fẹ́ yára sọ àwọn nǹkan kan fún wa bí ẹ ṣe ń wọlé mo kí wa káàbọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ ìkànnì Only Jesus TV mo kí wa káàbọ̀ bákan náà yóò dára fún wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo kí yín o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé Ọlọ́run yóò máa tì yín lẹ́yìn ojú òní tì yín mo gbé gbòsà fún yín kudos to you ẹ ṣé ẹ̀yin tẹ́dẹ̀ tí subscribe náà ẹ jọ̀wọ́ ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa rí subscribe button níbẹ̀ kò ń gba nǹkan kan lọ́wọ́ yàn kì í ṣèyàn ní jàǹbá kò séwu kankan kò léwu kankan nínú ẹ kàn bá wa tẹ̀ ni tẹ bá ti bá wa tẹ̀ yín náà ti subscribe nìyẹn pé ẹ ti darapọ̀ mọ́ wa níkànnì Only Jesus TV tẹ bá fẹ́ jẹ́ kí ní kíákíá pé àwọn fídíò tá a bá ti ń gbé wá kó máa wá sí àwọ̀tó yín kó tètè máa wá sí etí gbọ́ yín ẹ tẹ bẹ́ẹ̀ yẹn bákan náà tẹ bá ti tẹ bẹ́ẹ̀ yẹn á tètè máa ṣe kí ni tá a bá ti gbé fídíò tuntun wá yóò máa dún gbàgàun lọ́dọ̀ yín láì tètè mọ̀ pé a ti tún gbé fídíò tuntun wá fún wa ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣé ń wo fídíò yìí ẹ bá wa pín káàkiri o gbogbo ẹ̀yin tẹ bá ní connection àwọn àfáà lọ́wọ́
ẹ bá wa jù sí wọn káàkiri, ẹ bá wa send, ẹ bá wa share káàkiri, ẹ pín, ẹ jù káàkiri, ẹ jù, ẹ bá wa share. God bless you. Bẹ́ ṣe ń share yẹn yóò dára fún yín. Ọwọ́ tẹ́ fi ń share lórúkọ Jésù kọ́dún yìí tó parí, ẹ ó fi gbé nǹkan rere ṣe. Bẹ́ ṣe ń fẹ́ kórí fún yín, Ọlọ́run yóò gbà fún yín, yóò rí bẹ́ẹ̀. Ẹ bá wa like bákan náà, ẹ bá wa like. Bẹ́ ṣe ń wo àwọn fídíò wa, ẹ máa bá wa like ẹ̀. Ẹ̀yin náà ẹ comment sí abẹ́ fídíò yìí, èrò ọkàn yín báwo ló ti rí lọ́dọ̀ yín lọ́hùn. Kẹ́ comment kí ni à ń gbìyànjú láti sọ, kí lóhun tí mo mú wá fún wa. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, fídíò yìí mi ò ṣe fún láti tàbùkù ẹnikẹ́ni tàbí láti tàbùkù ẹ̀sìn kankan. Rárá, èmi ò wá after yẹn. Ìyẹn ò sí nínú ayé tèmi, kò sí nínú àṣà mi, kò sí nínú ìṣe mi. Èmi ò sí níbi tí a ti ń pẹ̀gàn ènìyàn tàbí tí mi ò sí nídìí màdàrú, mi dẹ̀ sí nídìí ọ̀tẹ̀. Kristẹni ni mí lótìtọ́, evangelist dẹ̀ ni mí bákan náà, tí Ọlọ́run ń lò ní ìgbà kẹyìn láti wàásù ìyìnrere Kristi, láti fi ọ̀nà ìjọba Ọlọ́run àwọn ènìyàn. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, orílẹ̀-èdè tá a wà yá ti mọ̀ pé orílẹ̀-èdè yìí ẹ̀sìn mẹ́ta ni ìjọba fọwọ́ sí tó fẹsẹ̀ múlẹ̀ tó hàn gbangba. So ojú ọ̀run dẹ̀ tó ẹyẹ fò láì fi apá gba ara wọn. Ìwàásù oníkúlùkù wa àti ní ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí a gbàgbọ́, tẹ́nìkọ̀ọ̀kan wá gbàgbọ́, Ọlọ́run ẹ tó gbàgbọ́ tó ń tọ́ wa sọ́nà. Àwa gẹ́gẹ́ bí ẹnìkan, gẹ́gẹ́ bí Kristẹni, a ní Bíbélì gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ sípò ọ̀nà wa tó ń tọ́ wa sọ́nà, tó ń fi wá mọ̀nà, tó ń bá wa sọ̀rọ̀, tó ń fi ọkàn Ọlọ́run hàn wá, tí ẹ̀mí mímọ́ náà ta tún ní ẹ̀mí mímọ́ ní ìkẹyìn yìí tó tún tọ́ wa sí, tó fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye láti rìn àjò Kristẹni wa ní lárínyè láti parí ẹ̀ dáadáa. Praise the Lord, hallelujah. So gẹ́gẹ́ mo ṣe ń sọ fún wa, èmi ò sí nídìí ọ̀tẹ̀ tàbí nídìí ìbàjẹ́. So fídíò yìí mi ò mú wá fún wa láti tàbùkù tàbí pẹ̀gàn ẹnikẹ́ni tàbí àṣépè fẹ́ ẹnikẹ́ni rárá. Ṣùgbọ́n àkíyèsí pé mo kàn fẹ́ pè wá sí, mo fẹ́ gbogbo àná kádìjọ gbọ́, kádìjọ wo fídíò yìí láti ìbẹ̀ títí dé òpin, kẹ́yìn náà kẹ́sì sọ opinion yín. Kí ni àkíyèsí yẹn? Bíbélì sọ wípé bí wo bá gbóná kó gbóná, bí wo bá tutù kó tutù, ṣùgbọ́n kò gbóná kò tutù, èmi ó pọ̀ jáde kúrò ní ẹnu mi. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ. Nínú Bíbélì tí àwa gbàgbọ́ gẹ́gẹ́ bí Kristẹni, bó ti wí nìyẹn. Àwọn ìwé ẹ̀sìn tó kù mi ò mọ̀ bóyá ó ń bẹ nú ẹ̀. Ohun tí mi ò bá mọ̀, mi ò mọ̀ ń pa ẹ̀ ní bẹ́yẹn. So ohun tí bá mọ̀ ń pa ẹ̀ ní máa sọ nípa ẹ̀. Bíbélì mi tèmi gbàgbọ́ tí à ń kà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ó wí pé bí wo bá gbóná kó gbóná, bí wo bá tutù kó sì tutù. Mo fẹ́ mọ bí ẹ ṣe ń bá mi ń bọ̀, bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi, bí ẹ ṣe ń fọkàn sí ìkànnì yìí sí, léyìí tó jẹ́ pé nínú kọ́mẹ́ǹtì yín, ìwọ tí ò bá mọ bẹ̀ tó mọ̀ pé lóòótọ́ Bíbélì sọ bẹ́ẹ̀, bóyá ọkọ̀ gbé amúkan sọ ní ọ̀rọ̀ ẹnu lásán ni. Mo fẹ́ kó kọ́mẹ́ǹtì kó béèrè pé níbo ló wà nínú Bíbélì. Màá sì dá ọ lóhùn lọ́gán, màá fi ibi tó wà nínú Bíbélì, màá text ẹ̀ sí ẹ, tí gbogbo àwọn tí wọ́n dìjọ ń wo fídíò lórí ìkànnì Jesus TV tó ń dẹ̀ máa response yẹn lóòótọ́ pé Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ fi yẹn fẹ́ fi ṣe assignment fún wa. Ìwọ tó bá mọ ibi tó wà nínú Bíbélì, ó lè béèrè lọ́wọ́ mi wípé nínú kọ́mẹ̀ntì wípé níbo ló wà. Màá kó tiẹ̀ jáde, màá ṣe kí ni, màá reply, ó máa rí ibi tó wà nínú Bíbélì. Bí wọ́n ò bá gbóná kó gbóná o, bí wọ́n bá sì tutù kó tutù, ṣùgbọ́n kò gbóná kò tutù, èmi ó pọ̀ jáde kó lẹ́nu mi. Tó bá máa jọ́ ṣáká, tó bá máa jó ṣoko, ṣùgbọ́n ọ̀ṣákálá òṣokolo kò yọ ọmọ ènìyàn. Gbogbo alámọ̀ yìí pé Kristẹnity wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ẹ̀sìn ìgbàgbọ́ nínú Jésù Kristi. Gbogbo alámọ̀ yìí pé Mùsùlùmí wà ní orílẹ̀‐èdè Nàìjíríà yìí, ìgbàgbọ́ àwọn ọmọlẹ́yìn Muhammadu. Gbogbo aládẹ̀mọ̀ yìí pé ìṣẹ̀ṣe gangan tó jẹ́ pé òun gangan ló ti lẹ̀ wà tá a dáyé bá, òun bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, ìgbàgbọ́ nínú Ọ̀rúnmìlà. So nítorí náà kọ́ ẹ̀sìn mẹ́ta yìí ló wà. Náà fídíò tí mo wá fi hàn wá yìí, ẹ rí bí àwọn àáfàá méjì yìí bọ́n ṣe fi wọ́n ṣẹ̀sín. Ẹ rí bọ́n ṣe fi àwọn àáfàá méjì, ẹ rí bọ́n ṣe fi wọ́n ṣẹlẹ́yà. Ẹ rí báyìí, wọ́n fi àáfàá yìí wọ́n fi ṣẹ̀sín, wọ́n fi ṣẹlẹ́yà. Fífi àáfàá yìí ṣẹ̀sín, fífi àwọn àáfàá wọ̀nyí ṣẹlẹ́yà, ìyẹn kọ́ ni mo fẹ́ jẹ́ kí
ká mú gbọ́ nínú fídíò yìí torí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ mo ṣe sọ fún wa èmi kì í ṣe yẹ̀yẹ́ ẹnikẹ́ni inú mi ò dẹ̀ máa ń dùn sí ìbàjẹ́ ènìyàn so ìyẹn kọ́ ni èmi fẹ́ pe àkíyèsí wa sí nínú fídíò yẹn ohun tí mo fẹ́ pe àkíyèsí wa sí ni pé tí o bá máa gbóná tó bá máa tutù kó tutù kò gbóná kò tutù kò dáa gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ èmi ní gẹ́gẹ́ bí ẹnìkan àmì Christian evangelist ni mí mo gba Kristi gbọ́ so bíbélì mi ni mo gbàgbọ́ bíbélì mi ni mo gbójúlé ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbójúlé orí àpáta Kristi ni mo dúró lé ilẹ̀ mìíràn iyanrìn ni mi ò ṣoògùn mi ò gbẹ́bọ mi ò ṣètùtù mo gba Jésù mi gbọ́ láti ìgbà tí mo dẹ̀ ti gbà á gbọ́ tí mo gbẹ́kẹ̀ mi lé kò já mi kulẹ̀ so òun ló ń dáàbò bò mí ó ní bíbélì sọ pé Psalm 20 sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní so Ọlọ́run ni olùṣọ́ àgùntàn mi kò dẹ̀ jẹ́ kí n ṣaláìní ó wà pẹ̀lú mi ó ń bójútó mi ó ń bójútó ìdílé mi ó ti tó fún mi ọ̀rọ̀ Ọlọ́run yìí ti tó fún mi bíbélì sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó ní agbára ó mú ju idàkídà olójú méjì lọ ó ń gúnni dé pínpín ọkàn àti pínpín ẹ̀mí níyà pẹ̀lú so ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú bíbélì òun ni agbára wa Kristẹni so òun ni agbára wa ọ̀rọ̀ yìí ni Dávìdì sọ fún Gòláyátì tó ṣẹ́gun Gòláyátì ó ní mo tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìwọ Fílístínì yìí ìwọ aláìkọlà yìí Ọlọ́run tí o ti gàn yìí yóò fún mi ní ìṣẹ́gun lórí ẹ̀ máa pa ọ́ máa gé orí ẹ̀ máa dẹ̀ fún ẹyẹ ojú ọ̀run kó jẹ ẹ̀rọ ṣẹ́gun Fílístínì yẹn ó gbé orí Fílístínì ó gbé ẹ̀rí báyìí ó gé kúrò lọ́rùn ẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ló fi ṣẹ́gun bí náà dẹ̀ sọ ó nípa ṣẹ́gun dágónì nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa àwọn ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ nú bíbélì àwọn testimony àwọn ọ̀rọ̀ ẹ̀rí tó ń ti ẹnu wá jáde so àwa gẹ́gẹ́ bí Kristẹni ọ̀rọ̀ Ọlọ́run agbára ló jẹ́ fún àwa Kristẹni so nípa bẹ́ẹ̀ èmi ò mọ nǹkan kan mi ò ṣòṣà kankan mi ò lẹ́bọ kan mi ò létùtù kankan so gẹ́gẹ́ bí Kristẹni mi ò ṣọ̀tún ṣòsì ibi tá à ń lọ wọ́n ní ibi téèyàn ń lọ lèèyàn ń wò èèyàn kí ń wo ariwo ọjà so Jésù tèmi bá dòwò pọ̀ ìyẹn gan ni mo ṣe kí ni mo gbẹ́kẹ̀lé ni mo gbàgbọ́ mo sì gbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Kristẹni tó jẹ́ pé wọ́n ní skeleton nínú kọ́bọ̀dù wọn ò gbẹ́bọ wọn ò ṣètùtù mọ́ Christianity wọn àwọn náà máa testify sí báwọn náà ṣe ń wo fídíò yìí pé bẹ́ẹ̀ náà lèmi náà but àwọn Kristẹni tó jẹ́ pé kò gbóná kò tutù ni wọ́n àwọn ṣekúṣẹyẹ Kristẹni àwọn Kristẹni tó jẹ́ pé òjẹ́ńlé orò jẹ́ńlé egúngún ni wọ́n á gbé bíbélì lọ́sàn-án wọ́n á gbẹ́bọ lóru àti wọ́n ṣe wo fídíò yìí náà ẹ̀rí ọkàn náà máa jẹ́ àwọn náà pé ẹ̀rí pé níjà lélẹ̀ máa jẹ́ fún wa báyìí Christianity tèmi kò máa dúró lórí ìpìlẹ̀ Kristi kò máa dúró sórí àpáta Kristi orí ilẹ̀ iyanrìn ni mo máa dúró lé mi máa fẹsẹ̀ múlẹ̀ nínú Christianity nínú ìgbàgbọ́ tí mò ń ṣe mo ń sọ fún ọ ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ni tó ní nǹkan bí wọ́n bá lọ fógún ọdún ọjọ́ kan òótọ́ àbá so ìwọ Kristẹni tó jẹ́ pé ò ń gbé bíbélì lọ́sàn-án ó tún ń ṣoògùn ó ní láìpẹ́ yìí àṣírí yẹn tú ọ̀pọ̀lọpọ̀ wa a máa rí lórí íńtánẹ́ẹ̀tì ẹni tó pe rẹ̀ ní wòlíì ṣé tàbúrà ló tiẹ̀ pe rẹ̀ ni àbí kí ni orúkọ abẹ́ ìlànà tó wà bóyá tàbúrà ni bóyá tàbúrì ni ó sọ wípé àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n gbà lọ́wọ́ mú báyìí ọwọ́ párábẹ̀ ségi wọ́n mú lọ́rùn ọwọ́ wọ́n ní ṣé babaláwo ni àbí wòlíì ó ní wòlíì lòun but gbogbo ẹrù babaláwo ló ń gbogbo ẹrù bí babaláwo bí oníṣẹ̀ṣe oníṣègùn ló ń bẹ ní inú ilé yìí ẹni ojúbọ èṣù ẹni ojúbọ Ṣàngó ẹni ojúbọ Ògún ẹni ojúbọ Ọbàtálá gbogbo ohun òrìṣà ojúbọ à ń bọ òrìṣà òun ló ń bẹ ní àkàtà yìí ẹ̀dẹ̀ pera yín ní wòlíì èwo gan la fẹ́ gbàgbọ́ nínú ẹ̀ fídíò yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì o ẹ̀yin tẹ́ bá ti rí ẹ bá mi kọ́mẹ̀ntì sí
abẹ́ kọ́mẹ̀ntì ní abẹ́ fídíò yìí pé ẹ bá mi kọ́mẹ̀ntì sínú kọ́mẹ̀ntì box yẹn lábẹ́ fídíò yìí pé yes ẹ̀yin náà rí fídíò yẹn. Ẹ bá mi kọ́mẹ̀ntì síbẹ̀ pé ẹ̀yin náà rí fídíò yẹn láti lè ké mi lẹ́yìn ohun tí mo sọ yìí pé òótọ́ ni fídíò yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì, ó wà lórí nẹ́ẹ̀tì bẹ́yẹn bí wọ́n ṣe mú bàbá tó pè ní wòlíì ṣùgbọ́n tó jẹ́ pé olóòṣà ni, tó jẹ́ pé olóòṣà ni. So irú ẹ̀yin báwọn yẹn ẹ̀rí tó pẹ́ bóyá tẹ́ ti ń fi aṣọ tẹ́ ti fi ń bo irọ́ mọ́lẹ̀ afẹ́fẹ́ yóò kaṣọ yẹn lọ́jọ́ kan, àṣírí yóò tú àṣírí yóò tú. Àṣírí àfáà kan ló tú yìí, mo sì máa mú fídíò yẹn wá fún wa, máa play ẹ̀ fún wa, ẹ máa padà rí. Àṣírí àfáà kan ló tú yìí tẹ́ ń wò fídíò tẹ́ ń wò yìí, máa padà play ẹ̀ fún wa tẹ́ máa wò dáadáa. Àṣírí àfáà kan ló tú yìí gẹ́gẹ́ mo ṣe sọ fún wa, èmi ò ṣe fídíò yìí láti tàbùkù ẹlẹ́sìn kankan, bọ̀ mo fẹ́ ṣe fídíò láti ṣe kíni, láti pè wá ṣàkíyèsí, láti mú wa wà ní ìkíyèsára, láti ta wá lólobó àti láti fún wa ní ẹ̀kọ́. Torí ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀. Ẹ̀rí ẹni tó bá gbọ́n sọ pé nìkan ò gbọ́n, òun gangan ní baba ńlá òmùgọ̀ bẹ́yẹn. So ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni kì í jẹ́ ká pe àgbàlagbà ní wèrè. Fídíò yìí ká fi kẹ́kọ̀ọ́ ni wípé ìwọ tó ń sọ pé ò ń ṣe ẹ̀sìn kan ṣùgbọ́n tó jẹ́ pé o tún ní àwọn nǹkan míì tó ń ṣe lábẹ́lẹ̀, tó bá yá àṣírí á tú. Bí àṣírí àfáà yìí ṣe tú lọ́wọ́lọ́wọ́ báyìí, tó bá yá àṣírí á tú. Ẹ̀rí báyìí àwọn àfáà tó máa ń ba àfáà lójú jẹ́ leléyìí, àwọn àfáà tó ń ba Islam jẹ́ leléyìí. Gbogbo ẹ̀yin àfáà olóòótọ́, gbogbo ẹ̀yin mùsùlùmí olóòótọ́, ẹ̀rí báyìí àwọn àfáà tó ń dójú ti mùsùlùmí leléyìí, àwọn àfáà tó ń dójú ti Islam leléyìí. Ẹ̀rí àṣírí wọn ti ń tú báyìí, àṣírí àwọn eléyìí ti tú, àṣírí wọn ti tú báyìí, àṣírí wọn ti tú sáyé. Ẹ̀rí báyìí òun ló ti wà lórí íńtánẹ́ẹ̀tì yìí, ó ti wà lórí, gbogbo èèyàn ti rí pé àwọn àfáà leléyìí wọ́n gbé ẹbọ. Ẹ̀rí báyìí ẹ̀rí bó ṣe ní kán wá gbé ẹbọ wọn, ẹ máa wo fídíò yẹn o, ẹ máa wo. So ẹ̀yin àfáà tòótọ́, àwọn àfáà kọ̀ọ̀kan ń bẹ nínú Islam, àwọn mùsùlùmí kọ̀ọ̀kan ń bẹ tó jẹ́ wípé ọwọ́ wọn ò mọ́ bóyá ẹlẹ́bọ ni wọ́n ni o, bóyá àfáà ni wọ́n ni o, mùsùlùmí òdodo ni wọ́n ni o, kò sẹ́ni tó mọ̀. Ó ti pẹ́ tí wọ́n ti ń pretend, tí wọ́n ti ń díbọ́n, ṣùgbọ́n nígbà tó yá àṣírí wọn tú. Ẹ̀rí báyìí afẹ́fẹ́ kaṣọ lójú wọn àti ohun tó ń bẹ ní abẹ́ ẹ̀kú, àṣírí wọn ti tú báyìí. Ẹ̀rí báyìí àṣírí wọn tú. So kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀, kí ni fídíò tó dúró lé lórí ni pé tí o bá máa ṣe ẹ̀sìn ní tòótọ́ àti lódodo, tó sọ táwọn èèyàn mú ẹ mọ́ pé ẹ̀sìn yìí ló ń ṣe, ìgbàgbọ́ rẹ lélẹ́yìí, bóyá Jésù ló gbàgbọ́, bóyá kìrìsìtẹ́nì ni ọ́, ọ̀rọ̀ Ọlọ́run ló gbàgbọ́ nínú Jésù Kristi, ọmọlẹ́yìn Kristi ni ọ́, Jésù Kristi ni Olúwa àti olùgbàlà rẹ. Jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòtítọ́ àti lódodo ọwọ́ ẹ funfun lọ́wọ́ ẹ funfun báláwú ni. Bí ó sọ pé ta ni ó gòrí òkè Olúwa lọ bí kò ṣẹni tó ní ọwọ́ mímọ́ àtàyà funfun. Jẹ́ kán mọ̀, jẹ́ kí òtítọ́ yẹn, bí ó sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kí gbogbo ojú kó lè máa rí iṣẹ́ rere yín. Ìrìn tó mọ́ bó bá dẹ̀ ń pretend tó ń díbọ́n, ọjọ́ kan náà làṣírí ẹ máa tú jáde bí àṣírí àwọn àfáà yìí ṣe tú. Ìwọ tó bá jẹ́ pásítọ̀, tó jẹ́ evangelist, tó jẹ́ prophet, tó jẹ́ apostle, ìwọ tó jẹ́ tíṣà, ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì tó ń gbẹ́bọ tó dẹ̀ pé ẹni kìrìsìtẹ́nì tó jẹ́ pé òun ṣògùn lábẹ́lẹ̀, ọjọ́ kan àṣírí ẹ̀ náà á tú bí àṣírí àwọn àfáà yìí ṣe tú. Ẹ̀yin àfáà, àwọn tó ń dọ̀tí yín, àwọn tó ń dójú tì yín, àwọn tó ń ba ìsìláàmù jẹ́, àwọn lẹ́rí yìí. So tó bá tún ṣùkù nínú ẹ̀yin àfáà náà tó jẹ́ pé ẹ̀ẹ́dọ́gbọ́n fi àfáà bojú, ẹ fi kùránì bojú, ẹ fi ìnàtẹ́ná, ẹ fi kíná tí ń pè kùrùsíyù. Tí n bá pè dáadáa má bínú, ẹ̀yin tẹ bá mọ̀ ẹ̀tẹ̀ wà nílànà yìí, ẹ bá mi kọ́mẹ̀ntì dáadáa, ẹ bá mi báwọn ṣe ń pè kùrùsíyù, kíná tí ń pè tíra, àwọn kan báwọn yẹn nílànà ti àfáà, nílànà mímọ́ tó jẹ́ mímọ́ tí kò sí búburú ń bẹ, tí ò sókùnkùn ń bẹ, tó jẹ́ pé ẹ̀ ń fi bojú ṣùgbọ́n tó jẹ́ pé lóru
àwọn nǹkan míì ń bẹ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ yín lè fi hàn fáyé, àṣírí máa tú lọ́jọ́ kan. Àdúrà àwọn àfáà olótìtọ́, àwọn àfáà olódodo, àdúrà wọn ló gbà lórí ẹ̀yin àfáà tí àṣírí yín tú yìí. Àwọn àfáà tòótọ́ tí wọ́n fi ìbẹ̀rù ìjọsìn tó fi ń ṣe ìjọsìn wọn, Ọlọ́run jẹ́ ká àdúrà wọn já sásán. Gbogbo ẹ̀yin tẹ́ ń ba àwọn àfáà lójú jẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ń ba ìlànà mùsùlùmí jẹ́, àṣírí máa tú. Bá àṣírí tẹ̀yin ṣe tú báyìí, ẹ̀yin tẹ́ bá tú sí kù, àṣírí máa tú. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín wò mí báyìí o, àṣírí máa tú, ṣùgbọ́n kò tí ì pẹ́ jù ó lè jáwọ́. Bíbélì sọ wípé ẹ ronúpìwàdà kẹ́sì yí padà ká lè pa ẹ̀ṣẹ̀ yín rẹ́, kí àkókò ìtura kó lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. So àkókò ṣì wà fún yín. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Ó ní ẹ jẹ́ kí ènìyàn burúkú kọnu ẹ̀ sílẹ̀. So ẹ̀yin àfáà tẹ́ ṣì ń ṣe ẹbọ, tẹ́ máa gbé kùránì lọ́sàn-án, tẹ́ máa gbẹ́bọ lóru, àkókò ṣì wà fún yín kẹ́ ronúpìwàdà. Tẹ́ bá máa jẹ́ mùsùlùmí òtítọ́ òdodo, kẹ́ jẹ́ mùsùlùmí òtítọ́ àti òdodo. Tẹ́ má máa ṣe àmúlùmálà, ẹ má máa ba ẹ̀sìn jẹ́ fáwọn tó ní. Àwọn oníṣẹ̀ṣe tó bá máa jẹ́ oníṣẹ̀ṣe jẹ́ kó mọ̀ pé oníṣẹ̀ṣe ni ọ́. Ẹ má ba ẹ̀sìn jẹ́ fún àwọn tó ní ẹ̀sìn. Àwọn oníṣẹ̀ṣe wọ́n mọra wọn, wọ́n dẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, wọ́n ṣe ìṣẹ̀ṣe wọn pẹ̀lú òtítọ́ inú, pẹ̀lú inú kan àti ọkàn kan. So ẹ̀yin àsáwọ̀ tó jẹ́ pé ẹ ṣekúṣẹyẹ ni yín, ẹ ṣe ìṣẹ̀ṣe, ẹ ṣe mùsùlùmí, ẹ ṣe ìṣẹ̀ṣe, ẹ ṣe kìrìsìtẹ́nì, tẹ́ ń dọ́gbọ́n tójú bọ ìṣẹ̀ṣe láti ba ìṣẹ̀ṣe jẹ́ fún àwọn oníṣẹ̀ṣe. Ẹ jáwọ́, bẹ́ẹ̀ dẹ̀ jáwọ́, ọjọ́ kan àṣírí yín á tú. Bá àṣírí àwọn àfáà yìí ṣe tú, lọ́jọ́ kan àṣírí yín á tú. Àṣírí yín á tú. Ẹ̀rí báyìí ọ̀rọ̀ yẹn wá dàbí òkété, ó gbàgbé ìbòsí, ó dé gba látẹ, ó wá káwọ́ mọ́rí nígbà tá àṣírí yín bá tú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wo fídíò yìí báyìí, ìkìlọ̀ ló jẹ́ fún yín. Ẹ̀rí báyìí ó ń ta yín lólobó pé ẹ tètè lọ jáwọ́, ẹ tètè lọ jáwọ́. Ẹ mú eléyìí tẹ́ bá máa mú, ẹ mú gbá lẹ́ẹ̀kan náà, ẹ gbá eléyìí tẹ́ bá máa gbámú, ẹ gbámú lẹ́ẹ̀kan náà. Tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì lẹ fẹ́ ṣe lótìtọ́ àti lódodo, ẹ gbámú lẹ́ẹ̀kan náà, kẹ́ dè wọ́n mọ́, kẹ́ gbé àgbélébù Kristi kẹ́ sì máa tọ̀ lẹ́yìn lótìtọ́ àti lódodo. Tó bá jẹ́ pé mùsùlùmí náà lẹ fẹ́ ṣe, ẹ gbámú lẹ́ẹ̀kan náà, kẹ́ dè wọ́n mọ́, kẹ́ ṣe kíni, kẹ́ máa tẹ̀lé òpó ànábì yín lóòótọ́ àti ní òdodo. Eléyìí tẹ́ wá lọ ń gbẹ́bọ lóru, tẹ́ ń gbé kùránì lọ́sàn-án, kò dáa, ṣekúṣẹyẹ nìyẹn. Ṣekúṣẹyẹ nìyẹn, kò dáa, kò dẹ̀ yọ ọmọ ènìyàn, kò yọ ọmọ ènìyàn. Ìdójútì tẹ fúnra yín, ẹyọ dídí bá lélẹ̀, ìyàwó yín á máa wò yín báyìí sìn. Ẹ̀rí báyìí ìbànújẹ́, ẹ ti kó ìbànújẹ́ bá ìyàwó ilé yín. Àwọn ọmọ yín á máa wò yín báyìí sìn, ẹ ti dójútì àwọn ọmọ yín, ohun tó bá ń ṣe tó mọ̀ yín pé tí wọ́n bá ba ẹ nídìí ẹ̀, ó máa mú ìdójútì ńlá wá fún ọ, ó máa tàbùkù ẹbí ẹ. Kí ló dé tó jáwọ́ ń bẹ̀? Kó tó di pé ó mú àbùkù wá, kí ló dé tó jáwọ́ ń bẹ̀? Ohun tó máa ṣe tó lè jẹ́ káwọn ènìyàn bá ẹ nídìí ẹ̀, fẹ̀kan jáwọ́ ń bẹ̀. Kò fẹ̀kan jáwọ́ ń bẹ̀. Ó sàn káwọn èèyàn mọ̀ ẹ mọ́ ohun tó ń ṣe, kọ́ dẹ̀ máa gbóríyìn fún ọ, kọ́ máa buyì fún ọ pé lágbájá yìí a mọ̀ dáadáa, nǹkan báyìí ló ń ṣe, irú ẹ̀dá báyìí ló jẹ́. Kì í ṣe pé ọ̀rẹ́ á rú àwọn èèyàn lójú, àkókò understand ẹ̀. Láwùjọ ní community wa understand ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní community tó wà, ẹ̀rí báyìí wọn understand ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ rú àwọn ènìyàn lójú. Double standard ní ọ̀pọ̀lọpọ̀, double standard ni. So wọn ò mọ bí gangan tó belong sí. Bóyá kìrìsìtẹ́nì ló ń ṣe ni o, bóyá mùsùlùmí ló ń ṣe ni o, bóyá oníṣẹ̀ṣe ló ń ṣe ni o, wọn ò mọ bí tó belong sí, wọn ò mọ bí tó fẹ́ pè mọ́ ń bẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá máa gbóná kó gbóná, tó bá máa tutù kó tutù, kò gbóná kó tutù kó yọ́mọ ènìyàn. Tó bá máa jọ́ṣàká, tó bá máa jóṣoko, ọ̀ṣàká láṣoko kò yọ́mọ ènìyàn. Jésù sọ pé àwọn wọ̀nyí máa pọ̀ wọ́n jáde kó lẹ́nu mi, torí náà máa fi fídíò sílẹ̀ fún wa, kẹ́ wá lọ wò báyìí sìn, kẹ́ wá lọ wò, kẹ́yìn náà kẹ́ kọ́mẹ̀ntì ohun tí ẹ bá rí sí fídíò yìí, ẹ kọ́mẹ̀ntì, máa filẹ̀ fún wa, kẹ́ wò láti bẹ̀rẹ̀ títí dé òpin. Very short video ni, so kò ní gbà wá ní àkókò. So kẹ́ kọ́mẹ̀ntì ohun tẹ́yìn náà rí
tẹ́ rí sí fídíò yìí kẹ́ kọ́mẹ́ǹtì àmọ̀ràn tẹ́ bá fẹ́ gba irú àwọn àfáà bíi eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣekú wọ́n ń ṣẹyẹ wọ́n ń ṣekú wọ́n ń ṣẹyẹ wọ́n jọ ṣáká wọ́n ń ṣọ̀ṣáká wọ́n ń ṣòṣoko ọ̀ṣáká ṣoko ni wọ́n ń ṣe kò gbóná kò tutù ni wọ́n àmọ́ tẹ́ bá ní fún wọn irú àwọn àfáà bíi eléyìí ń fẹ́ kẹ́ ẹ ṣe kíni kẹ́ ẹ gbà wọ́n lámọ̀ràn torí irú wọn sì pọ̀ àwọn màmá wọn wo fídíò náà bẹ́ẹ̀ ṣe wo fídíò àwọn náà wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n yìí pọ̀ ẹ gbà wọ́n lámọ̀ràn ní pé ọjọ́ kan náà ń bọ̀ fún wọn bó ṣe dé báwọn eléyìí náà ọjọ́ kan náà ń bọ̀ fáwọn náà bọ̀kán lè tètè ronú padà tó bá yẹ pé ṣẹ̀ṣẹ̀ náà fẹ́ ṣe kán ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọn bá ní ṣẹ̀ṣẹ̀ ṣe kán má bà ṣẹ̀ṣẹ̀ jẹ́ fáwọn tó ní ṣẹ̀ṣẹ̀ gbogbo nǹkan tó ti ní ètò àti ìlànà tiẹ̀ ní ti Christianity ètò àti ìlànà wà bí a ti ń ṣe tí ò ní ṣe kíni tí ò ní tàbùkù orúkọ Kristi ní ti Ìsìláàmù ti mùsùlùmí ìlànà wà ètò àti ìlànà wà ó ti ní bó ṣe ń ṣe tí ò ní tàbùkù ànábì tó ní tàbùkù Muhammadu so ní ti ṣẹ̀ṣe náà ó ti ní ètò àti ìlànà bó ṣe ń ṣe tí ò ní tàbùkù Ọ̀rúnmìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ so oníkálùkù ibi tó bá belong sí jẹ́ kó yé ọ dájú ṣáká ohun tó bá ń ṣe ohun tó bá belong sí jẹ́ kó yé ọ dájú ṣáká pé nǹkan tí mò ń ṣe yìí ó yé mi dáadáa ìmọ́lẹ̀ hàn sí mi dáadáa ó yé mi dáadáa so kìrìsìtẹ́nì lèmi so bíbélì yé mi ìlànà yẹn náà ni mo dẹ̀ wà nínú ẹ̀ lẹ́yìn yẹn kìrìsìtẹ́nì tún ni lẹ́yìn kìrìsìtẹ́nì ni so jésù ni mo mọ̀ lẹ́yìn jésù ni bíbélì báìbù ọ̀rọ̀ ọlọ́run ni mo mọ̀ lẹ́yìn báìbù náà tún ni bíbélì náà tún ni lẹ́yìn bíbélì ni bẹ́yẹn so ìwọ náà ń kọ́ àfà ìwọ náà ń kọ́ bàbá oníṣẹ̀ṣe ẹ̀yin náà ń kọ́ ṣé kìí ṣe pé ẹ̀ ń dọ́gbọ́n ṣe ṣẹ̀ṣe lójútáyé lábẹ́lẹ̀ ẹ̀ tó dọ́gbọ́n fa tẹ̀síbíù ṣé kìí ṣe pé ẹ̀ ń ṣe ṣẹ̀ṣe lábẹ́lẹ̀ ẹ̀ tó dọ́gbọ́n ṣe kíni ẹ̀ tó dọ́gbọ́n gbé bíbélì àwọn sáàmù kan wà tẹ̀ ń yálò bẹ́yẹn ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ kí oníkálukú ohun tó bá mọ̀ ìlànà tó bá wà ẹ jẹ́ kó ṣiṣẹ́ tọ̀ ẹ jẹ́ kó yé dáadáa pé ìlànà yìí ni mo wà ó dẹ̀ yé mi dáadáa kẹ́ má máa fún àwọn ènìyàn ní ìwọ jẹ kẹ́ má máa dorí àwọn ènìyàn kọ igbó kẹ́ má máa da ìrìn àjò àwọn ènìyàn rú ọ̀pọ̀lọpọ̀ yín tó jẹ́ pé ṣekúṣẹyẹ níyín kò gbóná kò tún ní àìmọye ìdílé tẹ́ ti bàjẹ́ àìmọye ọkọ àtìyàwó tẹ́ ti kẹ̀yìn wọn síra wọn bí wẹ̀yìn àfáà báyìí tẹ́ ń gbẹ́bọ yìí àfáà níyẹn dẹ̀ ń gbẹ́bọ àìmọye ìdílé tẹ́ ti palẹ́kún àìmọye orí àwọn èèyàn tẹ́ ti kìbọ̀ abẹ́ tó jẹ́ pé owó tó yẹ kí wọ́n fi ṣe rere láyé wọn tó yẹ kí wọ́n fi jẹ́ èèyàn láyé wọn ẹ̀yin ni wọ́n ń kó wá fún. so ẹ jẹ́ ká jáwọ́ ní gbogbo àwọn ìwà wọ̀nyí ìlànà tí a bá wà ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká mọ̀ dájú ká dẹ̀ tẹ̀lé ìlànà ètò àti ìlànà yẹn so that a ní tàbùkù ẹ̀ a dẹ̀ ní ṣe kíni a ní kó ẹ̀rẹ̀ bọ́ àwọn tó wà nínú ìlànà yẹn bóyá kìrìsìtẹ́nì ni ọ́ ni bóyá mùsùlùmí ni ọ́ ni bóyá oníṣẹ̀ṣe ni ọ́ ni a ní kó ẹ̀rẹ̀ bá àwọn tó kù àwọn tó wọ aṣọ funfun nínú ìlànà yẹn a ò ní ta epo sí aṣọ wọn kò jẹ́ bó ṣe jẹ́ nítorí náà ẹ jẹ́ fi fídíò lẹ̀ fún yín kẹ́ ẹ lọ wò ó dáadáa lẹ́yìn tó bá ti wo fídíò yìí tán ẹ jọ̀ọ́ ẹ kọ́mẹ́ǹtì ẹ̀yin tẹ́ ti subscribe bákan náà ẹ bá mi pín káàkiri yóò dára fún wa ẹ jẹ́ ká wo fídíò yìí ẹ jẹ́ ká wò tán. àwọn community ló mú wọn yẹn o wọ́n ní kó wá gbé ẹbọ wọn níbi tí wọ́n gbé sí ẹ̀rí báyìí kò sí nǹkan téèyàn ṣe béèyàn bá ti pẹ́ téèyàn ti ń ṣe nǹkan kan láṣepamọ́ tó bá yá àṣírí á tú ẹ̀rí nǹkan báyìí òkú tí wọ́n sin ẹsẹ̀ ti yọ síta báwo ni wọ́n ṣe mọ̀ pé àwọn ló gbẹ́bọ wá wọ́n mọ̀ pé ọlọ́run àfi tọ́lọ́run báyìí ti ṣètò tó fẹ́ múyàn ni ó tó àkókò òṣùwọ̀n wọn ti kún àkókò ti tó tí ọlọ́run fẹ́ tú àṣírí wọn so bóyá ìgbà tí wọ́n ń gbẹ́bọ yẹn sílẹ̀ àwọn kan wà tí yóò ṣe kí ni ẹ̀rù báyìí wọ́n ní ẹkú pa wọn kàkà kẹfà àwọn ṣẹ̀ṣẹ̀ ẹkú pa wọn àwọn yẹn sọ pé àwọn ò ní pa wọn kọ́ gbẹ́bọ wọn ẹ̀rí nǹkan báyìí ṣẹ̀rí nǹkan òun lẹ́ ń wò yẹn ṣẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn òun lẹ́ ń wò yìí wọ́n ní kọ́ gbẹ́bọ wọn ṣẹ̀rí nǹkan báyìí wọ́n máa nà wọ́n máa dá wọn mọ́lẹ̀ sí yìí o ẹ̀rí nǹkan báyìí
ẹ̀rín kan báyìí ọwọ́ pálábá wọn ṣẹ́gi gbẹ́bọ wọn ṣẹ̀ṣẹ̀ ń gbé ẹbọ ṣùgbọ́n eléyìí tí wọ́n gbé lọ́tẹ̀ yìí ó bu wọn lọ́wọ́ eléyìí tí wọ́n gbé lọ́tẹ̀ yìí bu wọn lọ́wọ́ ẹ̀rẹ̀ àwọn community ló pélé wọn lórí yẹn ẹ̀rí ṣẹ́gbọ́n ṣe làmọ́lẹ̀ ṣẹ́gbọ́n ṣe làmọ́lẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ẹ̀rí wọ́n gbé wọn kó tán wọ́n làmọ́lẹ̀ ni ẹ̀rí báyìí odidi bá lè lé ìyàwó á máa wò báyìí pé ọkọ mi ni wọ́n ń ṣe báyìí ọmọ á máa wo bàbá ẹ̀ báyìí pé bàbá mi ni wọ́n làmọ́lẹ̀ báyìí ṣẹ́rí nǹkan báyìí ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí nǹkan báyìí ẹ wò ẹ ṣe gbogbo ẹni tàdíjọ wo fídíò yìí yóò dára fún wa a ò ní dààmú a ò ní rí wàhálà wàhálà àti ìdààmú kò ní dé bá wa àìrójú àráyè kò ní dé bá wa gbogbo nǹkan tí à ń rò ọlọ́run á jẹ́ kó yọrí sí dáadáa bí a ṣe ń fẹ́ ohun tá a rò kò ní ba nǹkan tá à ń rò jẹ́ ọdún yìí kù díẹ̀ kó parí lórúkọ Jésù Kristi ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ láyọ̀ náà ló máa làájá àtàwọn àtẹ̀bí àtàrà wa ara rẹ̀ la fi ṣọdún yìí ọdún ayọ̀ la máa ṣe ọdún gbẹdẹmukẹ ọdún ìdùnnú la máa ṣe lórúkọ Jésù bó ti wù kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bó ti wù kí ó dáa tó ká má gbọ́dọ̀ sọ mí nínú ìfọ̀kànbalẹ̀ nínú àdìtú àtàníṣẹ́kù lẹ́nu kọ̀ọ̀kan wa la ó fi ṣọdún ìtẹ̀bí tara wa nígbà tí wọ́n bá ń ké happy new year January 1st ní 2025 àtèmi àti yín tẹ̀bí tara wa lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò kà wá yẹ àódìjọ́ kéni ẹ ṣé yóò dára fún wa àlàáfíà ní fún yín.